ألا فمنا يا إله محمد وإن لم أطع أهلا فأنت له أهل ألا فرحمنا يا إله محمد وهل ما كن أهلا فأنت له أهل الشيخ اللبيب تاج الأدبي bàbá bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá àfáà ni wọ́n máa ń dá lásà wípé ọ̀tẹ́jẹ́ àríkàláàmì kàtọ̀ àmì làdẹ́yìnmọ́ ọ̀kẹ́lẹ́mìlì fìlì ìtààmì wà ṣòro mẹ́kàlẹ̀ àṣàlẹ̀ ọ̀tẹ́jẹ́ àríkàláàmì سمعنا لبيه الطعام لديهم وكلم لي في الإطعام وشربك العسل gbogbo ajá tẹ́wọ̀ kẹ́pẹ́ ìfàyà rọ̀bì àwọn náà kọ́lé mọ́ àánú máa ń yàtọ̀ ọmọ lèmúrí إلا متعنه كفاه فيا ربي عونا المعان معيد وما لمريد إلا متعنه كفاه وما لمريد إن لم تعينه كفاه عبد المؤمن أكرمه الله عوافا وني ليس كل من أراد الصنع الجميل يفعله أكرمه الله شيخ محمود àwọn àfáà ní kìí sí gbogbo ẹni ó gbèrò láti ṣe ń tọ́ dánú ayé náà lọ́lọ́run mú lágbára àti lè sí láàrin bí oṣù mélòó sẹ́yìn àbí ká sọ pé láàrin bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn nílùú Nàìjíríà ẹ̀rù ń bà wá àyà ń pa wa pàápàá jùlọ nílùú wa Kwara ìlú Ìlọrin ọkàn wa ò balẹ̀ bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin ẹ bá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí والله يعصمك من الناس لا تخاف درك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله bàbá ọba ìlú Ìlọrin ọkàn wọn balẹ̀ bàbá mọ́mú àgbà nílùú Ìlọrin Imam Bashir bàbá wa Imamu Mali bàbá wa Jánásì Imamu Gambari gbogbo àwọn àfáà bàbá Alhaji àgbà bàbá wa Gbónítàdá gbogbo àwọn àfáà wa Àgbàlágòrò ọkàn àwọn àfáà balẹ̀ pé Ìlọrin níbo lọ fẹ́ sọ ọ́kà ẹ̀rù ń bà wá àwọn àbí ọlọ́wọ́n ọba kọ́dà láyé yìí àwọn náà ṣàdúrà pé ọlọ́wọ́n ibi ọba wà ló tó wá mà ibi ọba wà ló tó wá mà àwọn dìgbò wọ́n wá ní gómìnà wa tuntun ní Kwara òun ni Alhaji AbdulRahman AbdulRazaq ayíbẹ̀kọ́ wọ́n lọ́wọ́ bá yàn lọ́dún yìí gbogbo ayé sì gbà bẹ́ẹ̀ àbá mọ́mìnì a ti ṣàdéhùn wípé a ní ìmọ̀ràn tàbí gba gómìnà alẹ́ yìí ni ọlọ́mọjà sì rí ọ̀rọ̀ gbàdúrà ọlọ́mọjà sì sọ àbánìwà máa kúlù náà wéhàn lílì jẹ̀mí níbi fà ilẹ̀ hàn
ولا كل فعال له بمتمم وما كنا gómìnà wọn ti wọlé لجميل àwọn pariwo ọtọpẹ ولا كل فعال له بمتمم abájọlẹ̀ mọ́ mẹ́rin رحمه الله. gbogbo ará Ìlọrin àwọn ń pariwo tọ́pẹ́ awáwí láyé yìí a ní kèétí tọ́pẹ́ o àbá mọ́mílì àwọn àbá àti ṣàdúrà fún àwọn lànẹ́sì rí pẹ̀lú ògbó ọlọ́run Àmín. ṣe àmínà wọ́n ti ṣàdúrà fún àwọn ní àgbó ọlọ́run ọmọ bẹ pẹ̀lú wa la ilaha illallah وما كنا ọlọ́run ó sì gbà bẹ́ẹ̀ ti rí òun لجميل فاعل wala kullu fa'al فاعل له بمتمم. abájọlẹ̀ mọ́mílì gómìnà wa tuntun Alhaji AbdulRazaq AbdulRahman olùwà bẹ̀rẹ̀ wọn bá fún wa dákun mọ́sàbá tòjọba náà Àmín. ẹ̀bà àti àmínà Àmín. ọlọ́run dákun má padà lẹ́yìn gómìnà wa o Àmín. àwọn wọlé Al-Qur'ani wọ́n wọlé àwọn àfáà àwọn ẹni ọlọ́run ọba tí wọ́n ti lò lù Ìlọrin wọlé àwọn tí wọ́n lò lù Ìlọrin lọ́wọ́ wọlé àwọn ẹni ọlọ́run ọba tó ṣẹ́kù tí wọ́n tún lo ìlú Ìlọrin gbogbo gómìnà tá a ti jẹ ní Kwara tó fi wá dérí Alhaji Abdulfatai abẹ́kọ́ Ahmad Maigidan Kwara Maigidan Kowa tí wọ́n fẹ́ pè kalẹ̀ báyìí abẹ́lọ̀ gbogbo àwọn gómìnà wa Kwara àwọn tó ti kú nínú wọn ọlọ́mọsà yọ́nú sí wọn Àmín. àwọn tí ń bẹ láyé Ọlọ́run dákun má jẹ́ wọ́n lọ ayé ìnira Àmín. àwọn abẹ́lọ̀ wọn bá fún ọlọ́lẹ́ àwọn àní Alhaji Abubakar Olúṣọlá Sàràkí olórí wa nílọrin ni Bùkọ́lá Sàràkí olórí wa nílọrin ni ẹni tára lọrin ò lè gbàgbé láyéláyé ni Bùkọ́lá nínú tà Masha Allah. níbolabẹ́ fi ti mọ́sálásí sí nílọrin Kwasu ní Màlété Kwara State University ayúbẹ̀kọ́ ni ní Màlété ọlọ́run sọ gẹ́gẹ́ Bùkọ́lá abẹ́lọ́ ọba fún Bùkọ́lá Sàràkí ọlọ́run dákun má padà lẹ́yìn Bùkọ́lá láyéláyé Àmín. ẹbá tí a mìíràn Àmín. afá mọ́mìnì nítorí àsìkò súrà kan bẹnu Kùránì wọ́n ń pè ní súràtù Yúnúsà ìmọ̀ bọ́yá ọlọ́run kí gbogbo wa máa kéwú dé súrà náà àyà kọ́kọ́ tá kọ́kọ́ tọ́ kéwú fún gómìnà wa nù gómìnà wa tuntun Alhaji Abdulrahman AbdulRazaq ẹjá ké súrà náà bàbá wo àyà náà àbá ní àyà 13 sí àyà 14 a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ọlọ́run musa gbà fún wa. أعوذ بالله من الشيطان الرجيم. ẹ̀yin ni ẹgbẹ́ Kùránì wẹ̀ dákun. بسم الله الرحمن الرحيم. ọlọ́run bá ní wàlá kọ́dí alákìlẹ̀ kúrú na min qablikum lamma zalamu wa ja'atuhum rusuluhum bil bayyinati wa ma kanu liyu'minu kadhalika najzil qawmal mujrimin. ولقد أهلكنا القرون من قبلكم ọlọ́run nínú ìrọ̀fún وجاءت رسلها بالبينات وما كانوا ليؤمنوا لا إله إلا الله كذلك نجزي القوم المجرمين. آية تواتل يلا بودك الله ثم جعلناكم خلائف في الأرض من بعده لننظر كيف تعملون. ثم جعلناكم خلائف في الأرض
ilaha illallah. Ayanzura kayfa ta'malun. Linanzura kayfa ta'malun. Àwọn mùmínì. Allah ilé kí ọlá. Ọba tó dá mi tó dá gómìnà wa. Ọwọ́ dájú kó ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Nusratu Yunusa. Ọlọ́ni wa nábì bá ń sọ fún àwọn àlùmọ̀ rẹ̀ bá ń wí fún wọn wípé. ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا. Ọlọ́ni àwọn nábì sọ fún àwọn ìjọ rẹ̀ wípé àwọn ọlọ́wọ́n ọba iṣẹ́ wa ni ìṣesí wa ni àwa la ní alákínà lè kúrú náà mẹ́ẹ̀kọ́bìkan. Àwọn ìjọ kan wọ́n ti wá síwájú wa nábì. Àwọn ìjọ kan wọ́n ti wá síwájú àwọn ìjọ tiẹ̀. Alákínà lè kúrú náà àwọn ọlọ́wọ́n ọba àwọn pa wọ́n rẹ́ ayẹyẹ wọn. Akọ̀wọ̀kọ̀ lérí ilẹ̀ẹ́lẹ̀ ọlọ́ni kí ni wọ́n ṣe lámàdọ̀lámù ọlọ́ni tó fà tàbí pa wọ́n rẹ́ òun ni bí wọ́n ṣàbòsí. Àwọn olórí wọ́n ṣàbòsí, àwọn àfáànú wọn alábòsí ni wọ́n, àwọn obìnrin inú wọn alábòsí ni, àwọn ọkùnrin inú wọn, àwọn méèké, àwọn àgbàlagbà, àwọn tó ti lu ayé síwájú wa nábì. Àwọn tó ti lu ayé síwájú àwọn ẹ̀jọ́ rẹ̀ àbòsí ni wọ́n fi lò gbà. Ọlọ́run torí náà àwọn ọlọ́run bá wá pa wọ́n rẹ́ kí Ọlọ́run tún wá wí. وجاءت رسلها بالبينات وما كانوا ليؤمنوا ذلك كذلك نجزي المجرمين. àwọn tìlú mọ́mìnì ọlọ́run ìgbà tí wọ́n ṣàbòsí wàjá tí wọ́n rùsùlù wọn bí ìbẹ́yìn náà ti àwọn òjíṣẹ́ tá a rán sí wọn mọ̀ wá sí fún wọn pé ẹ má ṣàbòsí mọ́, ẹ má ṣe jàmbá mọ́, ẹ má parọ́ mọ́, ẹ má bà tèèyàn jẹ́ mọ́. Àwọn tìlú mọ́mìnì ọlọ́run ìwà máa ká lórí yóò mìínú bí wà sí ti pọ̀ tó nígbà náà wọn gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ wọn láwọn ọ̀ráyà àti gbọ́ wà sí ọlọ́ni tó fà á nìyẹn tàbí pa wọ́n rẹ́. Kàdálíkà ọlọ́ni bá ọlọ́wọ́n bá tí máa ń ṣe nìyẹn. nàìjíríà lè kọ́ máa yí múlìrì mìíràn. ọlọ́ni mọ́ mẹ́rin ọlọ́ni gbogbo àwọn kírímínà àwọn tí bá bàlú jẹ́ àwọn tá a bá gbé kò lé lọ́wọ́ tí wọ́n tọ́ bọ́lọ́wọ́n bá ti ní ọ̀tọ̀ àwọn tá a gbàsè lé lọ́wọ́ tí wọ́n rí bọ́lọ́wọ́n bá ti ní àrìn ẹni a bá gbàsè lé lọ́wọ́ tí ó ṣàánú mẹ̀kúnnù, ẹni a bá gbàsè lé lọ́wọ́ tí ó ṣàánú tálíkà, ẹni a bá gbàsè lé lọ́wọ́ tí ó ṣàánú àwọn arúgbó, ẹni a bá gbàsè lé lọ́wọ́ tí ó ṣàánú àwọn opó, ẹni a bá gbàsè lé lọ́wọ́ tí ó ṣàánú àwọn ọmọ òrukàn. Kàdálíkà ìṣe wa ni bá a ti máa ń ṣe fún wọn nìyẹn. nàìjíríà lè kọ́ máa yí múlìrì mìíràn. ẹ̀sìnkẹ́ Kùránì náà. Kàdálíkà nàìjíríà ọlọ́ni tó fà á nìyẹn tàbí pa wọ́n rẹ́ àwọn tó ti wá síwájú rí ànábì. Ọlọ́ni tó kún bá pa wọ́n rẹ́ ẹ̀jẹ̀ àmìnà ọlọ́ni gbà táwa pa wọ́n rẹ́ tán àti kún wọn kú lérí lẹ́lẹ̀. ọlọ́ni tó máa jálí náà kò kàdá ìfà bí àrídì lìnà dùrà kẹfà tá a máa lò. لننظر كيف تعملون. Nígbà tá a pa wọ́n rẹ́ tán àwọn ọlọ́wọ́ ọba sọ́mà lẹ́yìn ìgbà tá a wá pa wọ́n rẹ́ tán. جعلناكم Àwa sí ẹ̀yin àṣẹyìn ní. خلائف في الأرض من بعدهم. Àwọn ọba wa pa wọ́n rẹ́ tán. Àwa sí ẹ̀yin ní àrólé lẹ́yìn wọn. A ní ìwọ máa jẹ́ kọmíṣánná. A ní ìwọ máa jẹ́ gọ́vnà. A ní ìwọ máa jẹ́ sẹ́nítọ̀.
a ní wọ́n máa jẹ́ kánsílọ̀, a ní ìwọ máa jẹ́ pírẹ́sidẹ́ǹtì, ìwọ máa jẹ́ ìmáàmù, wọ́n máa jẹ́ olórí àwọn rẹ́pù, wọ́n máa jẹ́ àfáà, ìwọ máa jẹ́ mùdírù. Ọlọ́ni àwọn ọlọ́wọ́ balance bẹ́ẹ̀. Ja'alnakum khala'ifa fil ardi min ba'dihim, lẹ́yìn gbàtà ti pa wọ́n rẹ́ tán, àwa gbé yín kalẹ̀ lórí ilẹ̀ ayé. A ní ẹ máa jẹ́ àrólé wa, kẹ́nìkan ṣoṣo kó máa ṣojú gbogbo tí ń jẹ́ nílédè, ẹnìkan ṣoṣo kó máa ṣojú gbogbo tí ń jẹ́ lù, ẹnìkan ṣoṣo kó máa ṣojú gbogbo tí ń jẹ́ local government, ẹnìkan ṣoṣo kó máa ṣojú àdúgbò, ẹnìkan ṣoṣo kó máa ṣojú gbogbo tí ń jẹ́ ojúlé kọ̀ọ̀kan lọ ní àwọn aláṣẹ bẹ́ẹ̀. Ilé ìhúwà kayfa ta'maluna. Ọlọ́bìn mú mi, bàbá wa ọlọ́wọ́ Alhaji Abdulrahman AbdulRazaq ẹgbẹ́ tó lọ́wọ́ wá wí, ọlọ́ni àṣẹ ilé lórí nínú àdúrà kayfa ta'maluna. Ọlọ́ni ayé kẹ́ máa jẹ́ gómìnà Ìlọrin, kẹ́ máa jẹ́ gómìnà Kwara nínú àdúrà kayfa ta'maluna. Ọlọ́ni afẹ́ wo tẹ́yìn náà ó ṣe ni. Ilé ìhúwà kayfa ta'maluna. Ẹni kọ́ ọmọ orí ọmọ ọba ló wí. Ilé ìhúwà kayfa ta'maluna. Ọlọ́ni àyọ̀ dání látọ̀rọ̀ yìí, ọlọ́ni afẹ́ wò ó yọ bàjẹ́ ni àgbẹ̀lọ́wọ́n bá kọ́ bàjẹ́, ọlọ́ni afẹ́ jẹ́kì ẹ̀ wò níta torí ẹ̀ sẹ́yìn ní àrólélé ilẹ̀ ayé nìyẹn. Àwọn tó lè mọ́ mẹ́rin gómìnà wa ní Kwara, ìmọ̀ràn wa àkọ́kọ́ fún gómìnà, ìmọ̀ràn wa pọ̀ púpọ̀ bóyá lálẹ́ kàátá àmọ́ àsọ díẹ̀ mẹ́. Alákọ̀ọ́kọ́ òun ni alilitizamu bí du'ai, alilitizamu bí du'ai. Gómìnà wa Alhaji Abdulrahman AbdulRazaq, gómìnà wa tuntun ní Kwara, àkọ́kọ́ mọ̀ràn wa fún yín ní ọdún tó lè àbúrò rẹ̀ ní pé ẹ lè dún ní má dùn àsì. Àwọn àgbàlagbà wọ́n ní tó dá ọ̀fẹ́ dùá, etí ọ̀bá dá ọ̀fẹ́ dùá, àárọ̀ àdúrà àríyọ́lẹ̀. Àwọn kan ti lanú lẹ̀ báyìí, tọrọ yìí lẹ pariwo fara yín pé bákan làwọn kan ṣe tí wọ́n. Ẹ ti wá sọ fara yín bí báwa bá débẹ̀ yóò máa dà. Bẹ́ẹ̀ tí wọ́n ń gbèrò kọ́ dà ní, àwọn kan sì máa bẹ lábẹ́ pé kò sì ní dà kójú bàbí ti. Ìmọ̀ràn àkọ́kọ́ ni pé ẹ lọ lè dúró ní má dùá, mo sì bá yín dúpẹ́. Ọlọ́ba ní wa qala rabbukum ud'uni astajib lakum. Wa qala rabbukum ud'uni astajib lakum. Wa qala rabbukum ud'uni astajib lakum. Àwọn tó lè mú mìíràn, gómìnà àwọn ní Kwara, ẹ̀dùn ní Màdúrà, ọlọ́ba ní kẹlọ lè mọ̀. Ẹ pè mí, bẹ́ẹ̀ ti pè mí ń dáyé lóhùn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, àdúrà tẹ́ ń ṣe lérí ayé yín àtàwọn ọmọ ní, àtàwọn òbí yín, àtàwọn òṣìṣẹ́ tí ń bẹ lábẹ́ yín, ó ti wá kọjá bẹ́ẹ̀ báyìí o. Ó ti dọ̀rọ̀ kẹ́ ẹ máa kú ọ̀rọ̀ Kwara sínú àdúrà. Bí Ọlọ́run o, ẹrù Kwara tí mo rù yìí, Ọlọ́run dákun má jẹ́ ń sọ sí èkú tí ò fo. Gómìnà wa ní Kwara, ó ti dọ̀rùn yín kẹ́ máa ṣàdúrà bí Ọlọ́run ọba bó ní ẹ̀tẹ́ àti àbùkù, bó ní òṣè ní gbẹ̀yìn mi. Gómìnà wa ní Kwara, ọdọ̀rùn yín kẹ́ máa bẹ̀rẹ̀ wọn ọba pé àwọn tájọ ṣèjọba tọrẹ ẹ lè dá sí. Àwọn tẹ́ ń pariwo fọ́bà jẹun náà, èèyàn rẹ ni wọ́n. Èèyàn rẹ ni wọ́n àgùdọ̀ máa wí, àwọn làwọn kan tún jìyà, àgùdọ̀ máa wí ni, kò sí máa wí ta gbangba ni. Bí bóòlù wọ́n ti dọ̀dọ̀ tiẹ̀, bóòlù wọ́n ti tún dọ̀dọ̀ tiẹ̀. Tẹ́ ẹ̀ fún yín lówó ni. Kásíá lọ́rọ̀ àgbàlagbà. Àwọn tó lè mọ́ mẹ́rin. Ẹ wá bẹ́ẹ̀ lọ́wọ́ ọba gómìnà wa ní Kwara bí ọlọ́wọ́ ọba gbogbo àwọn tí ó bá mi ṣèjọba tí ó fi rọrùn àwọn ni ó kọ́ tì mí. Kódà ẹ bẹ Ọlọ́run pé Ọlọ́run wò àwọn tá a ti dìgbò fún àwọn tẹ́jọ ṣèjọba tó bá jẹ́ èèyàn abútọ́ láníyàn abú ni tẹ́lẹ̀ gbogbo ọ̀nà tọ́lọ́run fi máa yọ ìyàn kó ń bẹ̀ Ọlọ́run lọ́nà tí máa fi yọ ìyàn tí yàn wà lórí ipò tí ó sì yọ ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba kọ́ yọ. Thumma ja'alna
خلائف بالأيدي من بعدهم Pàtó ẹ̀ má bọ̀. Nínú àwọn ti ní mọ́ bí ìmọ̀ràn wa àkọ́kọ́ nìyẹn ni àlílì ti sáàmù bí dùá yìí. Ẹ̀lọ́ lè mú àmàdùá àbábẹ̀rẹ̀ mọ́ mí ní. Gómìnà wa ti dé bí tẹ̀ ń lọ náà ní gbogbo kàmpé. Táà kàmpé kì í pé àmánì ni o gbogbo onílẹ̀ kọ́tá. Ẹ ti wá dìbẹ̀ báyìí. Ẹ wà bẹ̀ lọ́hùn. Ọ̀wá so lójú yín má gómìnà wa o. Lójú wa o. Ẹ wá fẹ́ máa sùn. Kò sórun mọ́, kò sì sí oúnjẹ àjẹkúnnú má fún yín. Àdúrà tẹ́ máa ṣe ni kí Ọlọ́run o ẹrù Kwara yìí jẹ́ ń sọ níbi tó dáa. Ẹlẹ́ẹ̀kejì gómìnà wa ní Kwara Alhaji Abdulrahman AbdulRazaq ìmọ̀ràn wa fún yín torí pé àwọn akéré sẹ́yìn tó sì wà sí o àwọn ò sí wà sí o. Òun ni wípé tẹ́kí wallahi azza wa jalla ìbẹ̀rù Ọlọ́run ọba. Gómìnà wa ní Kwara Alhaji Abdulrahman AbdulRazaq ẹ ti bẹ̀rù Ọlọ́run ọba tẹ́lẹ̀. Lẹ́yìn ìgbà tẹ́ tí wọ́n di gómìnà Kwara ẹ lọ lè bẹ̀rù Ọlọ́run ọba. Àwọn mùmínì ó ní gbọ́dọ̀ ní nígbà dúrà kí ìfàtà màlúùnà Ọlọ́run ni mo gbé yín sípò ni mo ní kó di gómìnà wọ Abdulrazaq ni Abdulrahman mo ní o di gómìnà mo fẹ́ wo bó ṣe ṣe. Ọlọ́run ní kò lè mọ̀ pé láì bẹ̀rù Ọlọ́run ọba ó lè rí ìjọba ṣe. Gómìnà wa ní Kwara Ọlọ́run ní yā ayyuhalladhīna āmanū ittaqullāha wa litanzur nafsun mā qaddamat lighadin wattaqullāha innallāha khabīrun bimā ta'malūn. Mùmínì ni yín, Mùsùlùmí ni yín, ẹnire ni ọlọ́ọ̀bá ní pè yín. Tẹ̀kúnlọ́. Alhaji Abdulrazaq Abdulrahman àti gbogbo ẹ̀yin tẹ́ ìjọ sí ìjọba lápapọ̀. Bàbá wọn lórí ẹgbẹ́ ayélujára ni Alájà Gúúsì àtàtọ́ ni Abdulgani olódodo àti kíníkà yín lára àti gbogbo yín lápapọ̀. Ọlọ́ni ìjọba yín kó bá fi lè dáa ní Kwara ìjọba Nàìjíríà kó bá fi lè dáa. Ọlọ́ni ìmọ̀ràn wa lẹ́ẹ̀kejì Ọlọ́ni ittaqullah gbogbo yín ẹ parapọ̀ ẹ bẹ̀rù Ọlọ́run ọba. Wàlídà ìṣòro náà sọ máa kọ́ dàmà tí gàdí. Wattaqullah. Àwọn ti ní fún mi ní nínú àyà kan ṣoṣo Ọlọ́run ọba wa ń rí ìbítí ìbẹ̀rù Ọlọ́run ọba lẹ́ẹ̀mejì. Ọlọ́ni ittaqullah ẹ bẹ̀rù Ọlọ́run ọba lára Kwara ẹ bẹ̀rù Ọlọ́run ọba lórí Ìlọrin ẹ bẹ̀rù Ọlọ́run ọba lórí Nàìjíríà. Kí la wá ń pè ní bẹ̀rù Ọlọ́run ọba? Àfáà kí lè ń pè ní bẹ̀rù Ọlọ́run ọba gan? Àwọn àfáà wa bí wọ́n ní tá à ń pè ní ìbẹ̀rù Ọlọ́run ọba ni pé al-imtithalu bi awamirillahi azza wa jalla. Ìbẹ̀rù Ọlọ́run ọba òun ní pé gbogbo Ọlọ́run ọba ní ẹ máa ṣe tẹ̀lé àṣẹ rẹ̀. Wàlíjìtì náà bù annawahihi. Ìbẹ̀rù Ọlọ́run ọba ni ká jìnà sí tọ́lọ́run bá ti náà jìnà sí. Gómìnà wa ní Kwara ẹ bẹ̀rù Ọlọ́run ọba ọlọ́wọ́ ní kèétá sí bẹ́ẹ̀. Àdáìlá. Wàlídà ìṣòro náà sọ máa kọ́ dàmà tí gàdí. Wattaqullah. Ọlọ́ni wàlídà ìṣòro náà sọ máa kọ́ dàmà tí gàdí. Ẹ̀mí kọ̀ọ̀kan gbogbo yín lápapọ̀ tẹ́jọ́ fẹ́ ṣèjọba. Kálukú ọ̀rọ̀ lè wòye. Kálukú ẹrọ olú ẹ pìwàdà ẹ wá wò pé mọ́kọ́ dà mọ́tìlígàdé iṣẹ́ rẹ̀ wo lẹ fẹ́ ṣe kalẹ̀ nínú Kwara táyò nígbàgbé láéláé. Àwọn tó ti parí tó wájúwájú yìí èyí tí wọ́n ṣe àgbàgbé àti nígbàgbé nígbà mẹ́fẹ̀rẹ̀ wà sílẹ̀ kan àṣàdúrà fún ọlọ́lá wa Olúṣọlá Bùkọ́lá Sàràkí. Bá a ti gbọ́ bẹ́ẹ̀ bá a ti gbọ́ ọ̀nà. Wọ́n ní gbogbo oṣooṣù kọ̀ọ̀kan ẹ̀yìn pé mo ní bá ti gbọ́nu mọ́sálásí wa ní jímọ̀ lẹ́yìn ìgbà tí Bùkọ́lá Sàràkí gbìyànjú àti bá wa ṣètò bọ́lọ̀ ti bá wa gbé dúró tán nílùú Ìlọrin lóṣooṣù Bùkọ́lá wa ní ìmọ̀ fún yín ní 1 million
Allah. Ẹ rí gbọ́ Bukola ní ìmọ̀ fún yín ní 1 million lóṣooṣù sápò mọ́sálásí ẹ máa fi tún mọ́sálásí ṣe. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. Àwọn àwọn ẹni mọ́sálásí gbà mí inna Allaha khabira bima ta'malun. Inna Allaha khabira bima ta'malun. Àwọn ìmúmìnì ayọ̀ lórí wa ẹ̀rọ ọdún ẹgbẹ̀rún àwọn ọba iṣẹ́ rẹ̀ wọlé fẹ́ ṣe kalẹ̀ ìwà wọlé fẹ́ ṣe kalẹ̀ àtúnṣe wọlé fẹ́ gbé fùlù tẹ̀ bá sí mbẹ̀ máa tá padà máa wá sọ torí pé bẹ́ẹ̀ sì tún dé yìí jọ kanlẹ̀ lẹ́lọ èyí wọ̀ sí wàhálà mẹ́ bẹ́ẹ̀ ti dé lónìí tẹ́lẹ̀ dé báwa la gbàjọba yìí ẹ lọ́jọ́ kan kò sí pépẹ́. Allahu akbar. abatolè mọ́mìnì ìbẹ̀rẹ̀ wọn bá tara wí àwọn àfáà wọ́n ní ìbẹ̀rẹ̀ wọn bá wọ́n ní iṣẹ́ tí máa ń ṣe é pọ̀ púpọ̀ wọ́n ní ìbẹ̀rẹ̀ wọn bá wọ́n ní ọjẹ́ wàhíyà sábàbù sàádẹ́tì ìbẹ̀rẹ̀ wọn bá ní máa jẹ́ kí yẹn sórí ilé àtàlìkìyàmà bẹ́ẹ̀ bá fẹ́ dún lórí ilé lérí ìjẹ́ gbé lóyìn àfikẹ́ ìbẹ̀rẹ̀ wọn bá ìbẹ̀rẹ̀ wọn bá wàhíyà sábàbù nàjáàtì àṣeyọrí lérí Kwara àṣeyọrí lérí Ìlọrin àfikẹ́ ìbẹ̀rẹ̀ wọn bá kún ó di mélòó jẹ̀má ó di méjì ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba yóò jẹ́ kẹ́ sóríire ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba yóò jẹ́ ṣàṣeyọrí wọ́tà forí jùlù kòrúbì ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba ní máa ń ká gbogbo òṣòro kò fún yàn. Àyájọ́ Abdulrahman AbdulRazaq láyé wí àwọn agámà kan tà pọ̀ ẹ máa ní ọ̀tá yìí pọ̀ ọ̀tá pọ̀ ibi èèyàn méjì ti jọ gbégbáàgò bẹ́ẹ̀ nìkan wá wọlé ọ̀tọ̀ wá ní pọ̀ àmọ́ tó lè mú ilé ké gbogbo tí ń jọ́ta ẹni kẹ́ ìbẹ̀rẹ̀ Ọlọ́run tẹ̀fùrí ìjùlù kòrúbì gbogbo ìṣòro ayé yìí ìṣòro nù yàrá ìṣòro ọ́fíìsì ìṣòro tìlú ìṣòro tòkè in tó lè mú yín borí ilẹ̀ ní kẹ́ ìbẹ̀rẹ̀ Ọlọ́run kọ̀wá tán síbẹ̀ ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba ń máa ń sọ ní bí ẹni yìí ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba ń máa ń jẹ́ kọ́ Ọlọ́run ọba ara ẹni lọ́wọ́ kódà ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba ń máa kíyàn láyé kíyàn lọ́run. Abari bitaki walilahi naja man naja wa faza wa sora ila maraja. Bitaki walilahi naja man naja wa faza wa sora ila maraja. wa faza wa sara ila maraja. Mọ́mìnì ó di mélòó jàmá? Ó di méjì. Ó di méjì torí àsìkò. Ìmọ̀ràn wẹ́lẹ̀ kẹta méjèèjì wẹ́lẹ̀ kẹta fún gómìnà wà ní Kwara òun ni aliwafáwù bìlẹ̀ áàdì aliwafáwù bìlẹ̀ áàdì ìpí àdéhùn. Allah. Gómìnà wa tuntun ní Kwara Alhaji Abdulrahman AbdulRazaq àti gbogbo àwọn tẹ́ ẹjọ́ fẹ́ sí lápapọ̀ ọmọ ọ̀dọ́rùn yín kẹ́ pé àdéhùn. Ọlọ́run nínú Kùránì Suratul Isra'i ọlọ́run wà á fún bìlì àádì innal ahda kana mas'ula. Wà á fún bìlì àádì. La ilaha illallah. Innal ahda kana mas'ula. Ọlọ́run wà á fún bìlẹ̀ áàdì ọlọ́run gbogbo ilá papọ̀ tẹ́ bá ti ṣàdéhùn ẹ mú ẹ pé àdéhùn náà gómìnà wa àwọn èèyàn lanú lẹ̀ púpọ̀ gbogbo rédíò láti gbádùn má pàápàá jùlọ sóbí FM ẹ ti gbádùn tó pọ̀ fún wa ló jẹ́ sọ níbẹ̀rẹ̀ pé adékẹ́lọ́ lè ṣàdúrà kẹ́ máa bẹ lọ́hùn kọ́dà bẹ́ẹ̀ ti wà wọ́n náà yóò máa bẹ́ẹ̀ náà àwọn àdéhùn tẹ́ gbé tẹ́tì máa gbàgbé dédé díẹ̀ torí pé bára bá níyàn lọ́wọ́ yóò máa gbé àwọn àjẹ́ kan tágbára yàn lè ká bí àwọn àbí má sì gbádùn tẹ́yìn mà sí báyìí bí má gbádùn lẹ́sìn báyìí. gómìnà wa ní Kwara ẹ ti wá débẹ̀ aliwa fáwù bìlẹ̀ áhádì àwọn àdéhùn tẹ́ sí wá dọ́wọ́ yín o
àwọn ọmọ yìí àdéhùn tẹ́sí amẹ́yìn náà mọ̀ mo sì jẹ́rìí ará Ìlọrin ọ̀gbàgbé wọ́n mọ̀ àdéhùn tẹ́sí. àwọn tìrì mọ́ mi nínú àdéhùn tẹ́sí òun ni pé àwọn olùkọ́ àwọn tíjà ẹ wí bẹ́ẹ̀ fún wa ẹ lára ń ní wọn púpọ̀ ẹ lóṣù wọn ò tó ẹlẹ́fẹ̀ẹ́kún lẹ́rí o ẹ má gbàgbé o lóòótọ́ sí ni nínú ẹni tó yẹ kó máa gbádùn láyé ni tíṣà wà ẹ dákọ ẹni náà tó déèyàn láyé lónìí tí ọgbà wá bí olùkọ́ kọjá. Allahu akbar. gbogbo ẹ̀yẹ lóṣòlù tẹ́ ń gbádùn tẹ́ gbàgbé àwọn olùkọ́ wa tọ́wọ́ ajá sí pé ní Nàìjíríà lónìí iṣẹ́ tíṣà wa di iṣẹ́ tó já sí pé wọ́n bá fi ń lọ́yàn lónìí bí ọlọ́wọ́n jò ṣe jíjẹ tíṣà yóò sì máa ní ọlọ́mọkàkọ́ òsì dáa ọlọ́mọdé sàgbákò tíṣà ọlọ́mọdé òun sì ló yẹ kíyàn máa bùkátà jù kíyàn máa kọ́ni lẹ́kọ̀ọ́ gómìnà wa ẹ̀sà dẹ́hùn rẹ̀ o ẹni yàtọ̀ ọba gómìnà wa ní Kwara Alhaji AbdulRahman AbdulRazaq nínú àwọn àdéhùn tẹ́sẹ̀ ẹláwọ̀ ọsibítù ẹni yàtọ̀ ọba ẹni gbogbo ẹ̀yìn olówó ẹni máa lọ òkèèrè mọ́ láti máa wá láàfíà lọ òkèèrè mọ́ ọba nínú jẹ́ ẹni lẹ́ ń lọ ọsibítù lẹ̀ fún wa lẹ́ ń gbà àwọn èèyàn síbẹ̀ lẹ́ ń pa àwọn òfò síbẹ̀ bọ́bá wa rẹ̀ yìí ẹ̀yàn wá ní gbó Nàìjíríà mọ́ ẹ̀ wá ń gbéra ẹ̀ lọ abroad lọ́hùn ẹ̀ ti gbé ìbẹ̀rù Ọlọ́run ó yẹ kẹ́ ẹ lè dúró kẹ́yìn náà máa wá àìsà ọsibítù àìsà àdúgbò bíi kọ́ wa ìsàwádà àìsà yà yẹn ẹ máa wọ́n fúnfún àìsà wa kájọ máa pàdé pé ọmọ gómìnà rẹ̀ èyí kò ti kankan ìyàwó yìí kọ́fẹ́ bí máa kọ́wọ́ fúnfún àdúgbò bíi kọ́mọ̀ sí náà mẹ́ wọn ọ̀tẹ́jẹ́ ìfọ̀mọ́ àwọn ẹ̀kọ́tẹ́ ẹ̀tọ́ alálẹ́ ọlọ́mọ lọ́sibítù èmi ò rí wú ẹ̀rí ẹ̀wọ̀n ata láńtà ẹ̀yin náà ẹ̀ máa wá bẹ̀rẹ̀ ẹ̀ máa wá ẹ̀ máa bọ̀ àdéhùn tẹ́ ṣe òun ní ibẹ̀ àwọn ọsibítù wa ìyàtọ̀ bá àwọn irinṣẹ́ ìgbàlódé kò sí tó jù ní tẹ̀ ń wá lọ òkèrè tẹ̀ ń lọ àbúrò tẹ̀ ń lọ kò sí kankan bẹ́ẹ̀ àwọn irinṣẹ́ tẹ̀ rà tí wọ́n rà táwọn rà lọ́hùn làwọ̀ ní èyí ni ẹ̀rà wà ká máa lù ẹ ti sàdéhùn bẹ́ẹ̀ o gómìnà wa ní Kwara àdéhùn tẹ́ tún ṣe ẹni àwọn workers àwọn òṣìṣẹ́ ohun okòwò wọn ẹ ti sàdéhùn pé promotion yóò dé wá bá wọn èyí gbàbí ti wí pé promotion yóò dé bá wọn lẹ́nu iṣẹ́ wọn àwọn tó bá ti yẹ kán promote ẹ má gbàgbé àdéhùn náà ẹ mú ṣẹ nínú àdéhùn tẹ́ ṣe òun làwọn abábẹ̀lẹ̀ mọ́mìnì òun làwọn tí wọ́n ti fi sẹ́lẹ̀ láti rìtáyà tẹ́lẹ̀ san pẹ́ńsà fún wa àwọn tó ti rìtáyà gbogbo ilẹ̀ ń pariwo ń gbàtẹ́ kàmpé o ǹdí àwọn kìíní ìwọ̀n ọ̀rẹ́ kan wọ́n gba ẹlẹ́gbẹ̀ẹ́ ọdọ̀wọ́ yìí o nínú àdéhùn tẹ́ ṣe òun ni ní Kwara ọ̀nà ọ̀dá ẹ̀wí ìwọ̀n náà o ẹwà àwọn ọ̀nà nísìn àmì àti mẹ́lẹ̀ àálì afẹ́ ìwọ̀ kòtò tán láìpẹ́ yìí afẹ́ jásínú kòtò tán lọ́nà ìta àmọ́ yìí láìpẹ́ yìí lókè ìhùnmọ́ kátó wá sọ ti má di kàmáyí ládàbíyà lóhun bẹ́ẹ̀ o ẹ ti sàdéhùn bẹ́ẹ̀ o ọ̀dọ̀ yìí ẹ sàdéhùn tó pọ̀ ẹni iná gbádùn ẹ sàdéhùn rẹ ẹ má gbàgbé o ayíwà fáwù èdè ahadi ìgbé àdéhùn ọ̀dọ̀rùn yìí àti gbogbo àwọn bẹ́ẹ̀ àdéhùn tẹ́ ṣe ẹ má gbàgbé o. iná lè hádà. àwọn ní àdéhùn tẹ́ rí nì. kánà zùlá. ọlọ́ni á bèè lọ́wọ́ yàrá àwọn mìíní ọlọ́ni bá sàdéhùn á bèè lọ́wọ́ rẹ̀. iná lè hádà. kánà zùlá. ayúwà náà lọ Muhammad. ẹ bá pariwo ànábì dáadáa. Ànábì ní àmì mẹ́ta lẹ́nu mọ̀ mọ̀nàbìkì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dá mọ̀nàbìkì mà àmì mẹ́ta ni àmì mẹ́ta lẹ́nu bẹ́ẹ̀ bá ní mọ̀nàbìkì dá o
manamane manafikiri ametalaima anabi idha haddatha afego idha haddatha kadhaba manafiki baba sọ̀rọ̀ yo paro e baro nbe manafiki nu Ọlọ́run dákun mọ́ fi wá sínú àwọn manafiki àmín ti amina dada àmín baba le kiyama àwọn kèfèrí òkè na làwọn wà òkè na àwọn wà báyìí no ma jo sale ma ta ba wọn àwọn manafiki Ọlọ́run fi tariki alivali mina nari Ọlọ́run ni ìsàlẹ̀ na la tó wọn sí ìsàlẹ̀ na àmì àkọ́kọ́ ni idha haddatha kadhaba baba sọ̀rọ̀ yo parọ́ gómìnà Ọlọ́run ní ṣe manafiki o ti amina àmín ẹlẹ́kejì Ànábì wa idha wa'ada akhlafa manafiki èyàn baba ṣàdéhùn go yo ya pàdéhùn a ṣe na fún yín a so me fún yín a ṣe títí fún yín a so ana ọmọ òrukàn a ṣe ana àwọn opó a ṣe gba a sanwó local government a fi kún Ọ̀ṣun nítòsí yà yìí Ọ̀ṣun nítòsí yà yìí nínú àwọn àbúrò wa ní Kwara lọ́sùn wà nínú àwọn àbúrò wa ní Kwara nínú àwọn àbúrò Ọlọ́run sì tó ṣe wọn náà lọ́sùn gbogbo ọ̀nà wọn fi ń jọ máa gbé fún wa wọn ò bá dé lọ́nu òní kéwúké àdúgbò Ọlọ́run àpótí ní sọ́hun èyí náà mọ̀ lọ́sùn tó àbá mi dáadáa lọ́sùn bó ti wá kéré tóun náà lọ́sùn wọn náà ẹ̀wòye local government bẹ́ẹ̀ la ilaha illallah thumma ja'alnakum khala'ifa bil ardi min ba'dihim ẹni sàdéhùn fún wa pé local government wa yóò kó ní 16 àbí 16 kọ́ lọ́wọ́ ni ẹni yóò lékún ọ̀dọ̀ yóò gómìnà wa o ẹ má gbàgbé o àwọn àgbàlagbà wọn lẹ́ni tó sú ni ó gbàgbé ẹni tó kò nígbà àwọn tàtẹ ká àgbàgbé o èyí tó sì dájú tó hàn sí wa ní pé kìí sọ láti dìbò fún yín èyí náà mọ̀ bẹ́ẹ̀ Alhaji Abdulrahman AbdulRazaq ẹ mọ̀ bẹ́ẹ̀ pé náwó fún wa Ọlọ́run bá ń ṣàánú ọkùnrin ẹ̀sìn lókun jáde kílẹ̀ ń pè alọ́dàkùn mọ́ fẹ́ ní ọ̀tá láwọn ọkùnrin mọ́ fẹ́ ní sí àwọn ọ̀tá wọn lẹ́nu ẹ̀ tí amina mọ́ gbọ́ Alhaji Misbahudeen ẹ̀sìn lókunjó mọ́ fẹ́ tí àmì gbọ́ báyìí ní ilé Dubai tí ẹ̀sìn lókunjó ti ń sọ wípé ọ̀la àyájọ́ ọjọ́ táwọn máa ń gbàwẹ̀ ni tí ẹ̀kọ́jọ́ làmísì ní ẹ̀yà látàkù bẹ̀rẹ̀ ìwọ̀n sọ pé tọ̀ gbogbo ara lọ́rin ẹ̀yà Kwara ẹgbàwẹ̀ lọ́la làmísì táwọn máa ń gbàwẹ̀ ní ọmọ ìpàtẹ̀ tí máa ń gbàwẹ̀ kan táwọn JPC àwọn gbàwẹ̀ àwọn wá dúpẹ́ àwẹ̀ táwọn wá gbàgbẹ̀yìn táwọn fi dìgbò ti gọ́ọ̀nà òun wá ní àlàmísì tó bẹ̀rẹ̀ oṣù Rajab ọjọ́ àkọ́kọ́ ọwọ́ ni bó ti wí náà ó ládà wọn pọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ já mi rán lọ sóbí FM wọ́n ti wí òun gẹ́gẹ́ lórí tí mo fi tí mi gbọ́ báyìí àyàn ti wá gbàwẹ̀ báyìí àníyàn tẹ ni wọ́n dà ti wá sẹ́ ẹ wá tún ní a máa jẹsà àdìpá àwẹ̀ kọ́ fún kọ́nà àwọn kan takò wọn tọ́wọ́n tó fi síbá òun náà àti ológun náà ní fún wọn lẹ́sìn pé ó ti kankan ọmọ àfáà lòun ẹgbàrú ẹ̀ àti dazari àtà àjẹsà àti gbàwẹ̀ báyìí ọwọ́ kò ká sínú báyìí ọlọ́njà sínú ayọ̀ ṣe àmìnà dáadáa mọ́lábí kí èèyàn bọ́bá sàdéhùn àkàláfà yóò yà pàdéhùn ní tẹ̀lé ó di mélòó jàmá ẹlẹ́ẹ̀kẹta wọ́n yìí dáàtò mẹ́nà kọ́ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tá a wí ló pé sára àwọn olóṣèlú àgbẹ̀mbẹ̀lọ́ nǹkó lọ mọ́jẹ gómìnà wọ́n kó bẹ́ẹ̀ wọ́n yìí dáàtò mẹ́nà kọ́ọ̀nà mọ̀nàfi kéèyàn àmẹ́tẹ́bí dá àmànẹ́kẹ́ wá gbé nǹkan sí lọ́wọ́ bá a mójútó kánà yóò sì jàmbá àmánà Kwara ìṣògùn bá bá ẹni kankan Kwara ìṣògùn bá bá ẹni kankan ìlú Ìlọrin ìṣògùn bá bá ẹni kankan ẹni àmọ̀jẹ Kwara mọ́gún ni àṣìṣọ́ ọ̀rọ̀ ni ó ṣe mistake mọ̀jẹ̀ Ìlọrin mọ́gún ni àṣìṣọ́ ni ó ṣe mistake ẹnu gbé ni kọ̀kọ̀ mọ́mọ́ ẹ̀fẹ̀ríjìn ẹni àbá gbé bẹ̀ ní gómìnà àmánà ni àmánà òun ni tí a jà
mo tí Alhaji AbdulRahman AbdulRazaq yìí tá bá máa rí ewu tí ń bẹ níbi irú tí wọ́n dì mọ́wọ́ yìí ni tá bá fi gómìnà lọ̀yàn ìyẹn ó sì sá. gómìnà wọn lè má mọ̀ dájú lè lọ́wọ́dú ọlọ́run báyìí kẹ́ mọ́ òròjọ Kwara. Allah. bẹ́ẹ̀ wá ní wájú ọlọ́run o pé gómìnà kan wá mérí pọ́ ọlọ́run ni máa lọ nínú ẹjọ́ dáàrò níwájú ọlọ́run ẹjọ́ Kwara bẹ́ẹ̀ ọlọ́run ó bèrè pé àwọn ará Kwara dìbò fún ọ. bóò ló ti di ọ̀rọ̀ wọn tó fún wọn lẹ́tọ̀ọ́ wọn àbò fún wọn lẹ́tọ̀ọ́ wọn ọlọ́run ó bèrè ìmọ̀ràn wa di mélòó jama ó ní mẹ́ta la ilaha illallah. Lílẹ̀ ìhúwà kéyìnbá dáhùn sídíkì òdodo dọ̀wọ́ yìí gómìnà wa Kwara ẹ máa sòdodo bọ́ọ̀rọ̀ bá ti rí ní ẹ̀sọ́ gbogbo ẹni bá ṣẹ̀ṣì lọ́wọ́ ẹgbàgbé yìí ẹ má bẹ̀rù èèyàn má Ọlọ́run tó dá yín ẹ bẹ̀rù ọ̀rọ̀ Ọlọ́run òye yín ní ìgbò dáadì lọ yìí bọ́ọ̀rọ̀ Ọlọ́run òye yín ni gbọ́n bá níbi àmàmà wí ni bá yóò bá níbi dáadáa wọ́n ní Mu'adh ibn Jabali òun ló jòkó lẹ́yìn ànábì lórí nǹkan kan ànábì ń bẹ wájú Mu'adh ibn Jabali wá jòkó lẹ́yìn ànábì wá ní ìwọ ọmọ ànábì ní ya gulam inni u'allimuka kalimatin ó ní wọ́n Mu'adh ibn Jabali ń kọ́ ní kéwù kálírì lérí nǹkan kan tako yìí náà bọ́bá yìí lè di mú dáadáa ọ̀rá yìí wá nù àníbi wọn ń kàábọ̀ ihfadillah yahfadka sọlọ́hún sọ àlá ọlọ́hún bọ́ sọ ní wọn ń kàábọ̀ nígbà táwọn ẹbí wà á kà á tán yẹn àníbi wa ni làwíjì tama'at al-insu wal-jinnu ala an yanfa'uka àbẹ̀bọ̀ an yanfa'uka bi shay'in la yanfa'uka bìṣẹ́yìn ilá máa kọ́ ní katabahu Allahu laka bọ́lọ̀ máa dáàdì sí náà dé ọlọ́dúnwọ̀mọ̀ anábìnwọ̀ Mu'adh tí gbogbo ara ayé bá kójọ àtọ́bàlú àtàwọn àfà àtàwọn olùjòyè wọ́n máa ń sọ fún ọ pé fọkànbalẹ̀ tí ẹni ọ̀jẹ̀ á sì olóore á sì àǹfààní fún ọ anábìnwọ̀ Mu'adh wọn ò lè lánìí yanfa'uka bi shay'in mo lè wúlò fún o lè sàmánì kankan fún ọ illa ma qad katabahu Allahu laka èyí tọ́lọ́run bá ti kọ fún ọ náà ni ó jẹ́ tiẹ̀ ẹ̀rí abẹ́rí gómìnà wa tẹ́rí báyìí gbọ́ àfà yìí ẹ̀rí abẹ́rí ní àṣẹ́wù kan fi mílọ́kàn balẹ̀ ní onímọ̀wọ̀ rí ẹ̀rí abẹ́rí bẹ́ẹ̀ sì ni kìí sẹ́sẹ̀ ẹjẹ ìjáde yẹnyìn wọn náà kìí ṣẹ̀ṣẹ̀ kíyàn sọ pé bákan ní òrì kọ́mọ̀ rí bẹ̀ má kò túmọ̀ gbẹ́nu wo ẹsẹ̀ ní Ọlọ́run ẹ̀yà lágbájá àfà lèmínà ọmọ kéwù lèmínà tó wà náà kọ́ lọ dáadáa fà olóṣèlúkọ wa dùn ọlọ́mọ fi wẹ̀ dàmì wò láíláí ẹ̀jẹ̀ amínà olóṣèlúkọ wa dùn yàn bí àfà ẹ̀dá kaba àtàdúrà ẹ̀wádẹ́ ṣàdúrà fún bá ní yọ wọlé kọ́mọ̀ wà wọlé má kìí kò túmọ̀ pẹ́nu wo ẹsẹ̀ ní Ọlọ́run mọ́ àdánwò ni àdánwò lọ́jẹ̀ kí yóò sì wọ́dọ̀ rẹ afẹ́ bá wa tọrọ nǹkan báyìí àwọn ìfún abọ́fẹ́ kẹ́ bá wa tọrọ oyún kò sì mọ́sùmú jẹ ó sì rọmọ àwọn bí kò túmọ̀ pẹ́ni Ọlọ́run ní ọ tọmọ ayọ̀ bí àwa ni àbọ̀ gbọ́lọ́dọ̀ Ọlọ́run kò túmọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run fi ibẹ̀ fi rú ẹ̀dẹ́lẹ̀ mi wò yóò ti máa pé èèyàn bú ni yóò fẹ́ kí ìyá rẹ̀ ọ̀pọ̀ yóò fẹ́ kí akọ rẹ̀ ọ̀pọ̀ yóò máa tí bá tí wọ́n ń sọ̀rọ̀ yóò máa ṣàṣọṣe ẹdẹ ń lé sí wa nígbà tó ló kọ ìyá wa kú tán kó lè yàwọn jẹ̀mọ́ Khadija lọ́dọ̀ ànábì wa Muhammad yorùbá ànábì dáadáa ni ànábì dààmú kò rí ìyàwó ma nígbà tó padà wá fẹ́ yàwó Aisha ànábì bí Aisha wa pẹ̀lẹ́ lọ́mọge olókọ̀ ìyá wa ti bímọ síbi kan dáadáa kó tó di kó wá fẹ́ ànábì àmọ́ Aisha ò bímọ rí
ọdún mẹ́fà bẹ́ẹ̀ bá gbàgbé bá ti kéénu tíra ọdún mẹ́fà ni Aisha wà lànàbì ti ń fẹ́ tọ́ba bí ọmọdé ó gbé ọdún wo lọ́wọ́ wà gan tánàbí ìwọlé tọ̀ ọdún 9 ni má dá o ọgbọ́n mo wí wọ́n máa bá rẹ̀ lókè kúrá ní wọ́n bẹ́ wọ́n lánàbí náà ọdún 9 ló súnmọ́ Aisha bàbá ìrí bẹ́ẹ̀ ọ́ dé má dà lá o àwọn tòlè bọ́ mẹ́ni ọdún 9 ni Aisha wà ẹgbẹ́ mo ti wí lànàbí ìwọlé tọ̀ lọ́jà bá lè rẹ̀ lọ́sọ̀dọ̀ mi ẹ wá wòrán o tòun ti bá nàbí ti wá nífẹ̀ẹ́ Aisha tó Aisha nífẹ̀ẹ́ ànábì tí fẹ́ yẹ pọ̀ tí wọ́n gba tara wọn Aisha ò bí màkàbá ẹ̀ tẹ́ kú Aisha ò sí kí mo gbé jàmbá Aisha ò bí ma tẹ́ kú ànábì sì tọrọ ọmọ fún tọ́lọ́ bá ń dùn nù tàlíbà lè lé tí ọmọ súnmọ́ ìyàwó rẹ̀ tí ò níbẹ̀ kí ìyàwó òun bí ma tí ọmọ àṣàṣe dànù oyún sì wálẹ̀ lára ẹ̀ ó sì wọ́n bàbá rí oyún ọ̀wálẹ̀ lára Aisha kò lóyún ni ọ̀rọ̀ kọ̀ bímọ Ànábì sì tọrọ ọmọ fún kàkà bẹ́ẹ̀ ọmọ àbúrò rẹ̀ ni wọ́n wá ń pè mọ́ wọn ni Ummu Abdullahi ọmọ àbúrò rẹ̀ tó bímọ sílé ọkọ tiẹ̀ wọ́n wá ń pè mọ́ kọ́ bàbá máa ronú púpọ̀ bàtà Ànábì ọwọ́ parí ẹ̀ fún wa Ànábì wa ni Ummul Mu'minin ya gbogbo wa mọ̀mẹ́ni Aisha ẹwà jáde ra wa sánàbí ọ̀sàdúwà fún ni àyíwá gbàdúrà nábì Aisha òbí ma sọ́wọ́ lánàbí ọ̀dọ́lọ́mọ́ kìí sànàbí ọlọ́mọ́ ẹ̀yìn tẹ́ wí ikú wíkí ẹgbàgbé yíò àdánwò ọlọ́run la ilaha illallah من بعده لننظر كيف تعملون ثم جعلناكم خلائف بالأرض من بعده لننظر كيف تعملون. òdodo dọwọ́ yín ẹ máa òdodo dọwọ́ yín o ẹ má jò nírọ́ o ìtagbára yín ọba ti ní ká ẹ má parọ́ rẹ̀ kalẹ̀ àwọn tí lè wọ́n bá sí ọlọ́lọ́ ọmọ ilé tó sí ní wọ́n sàdéhùn pa kan mọ́ wọn tó wọ́n sì ká mọ́ ẹ má sòdodo la ilaha illallah olúwa o ẹ ní Allah àbí ó dákun ìjọba yọlọ́run dákun mọ́jọ dàrú mọ́ ọ lọ́wọ́ àmín afá kí làfá wí fún wa la ilaha illallah wa kayfa يفوز البر من مسبن على àwọn tòlùmọ́mìnì nínú tí máa jíjọba owó mọ́yàn lọ́wọ́ ẹ̀yin lórí wa kẹsà kí n ṣe ẹ̀ òun ni kí ẹ máa láàánú àwọn tálíkà ẹ máa fojú wo ni ibi tẹ́ ẹ máa ọ̀dọ̀ àwọn àfáà onímọ́tò lálálálá tẹ́ ẹ máa ń gbé tẹ́ ẹ máa ń kó lọ́dọ̀ wọn ẹ máa fojú wo pé àbíbẹ̀lẹ̀ àádọ́ ọlọ́run bá wà ẹ ló bí ń bẹ nínú kọ̀rọ̀ tí èyí sàfá táàsì ọlọ́run sí ń bẹ lára rẹ̀ wọ́n ní Umar ibn Khattab radiyallahu anhu ẹ̀jẹ̀ amina nígbà tí mẹ́lẹ̀ ìkìláfà rẹ̀ wọ́n ní ó nífẹ̀ẹ́ kọ́ máa rìn kí gbogbo ìlú ní máa rìn kí ọwá rìn fàá títí ọwá báyà arúgbó kan ọ̀rọ̀ àwọn àmọ̀tán sùn lẹ́gbẹ̀ẹ́ yáhùn wá ń sé pèpè kò ní dáa fún Umaru sì ní pírẹsidẹ́ntì gbà náà kò ní yẹ Umaru yá wá ń sé pé gbogbo àwọn ìgbà gbogbo ènìyàn ń sé Umaru wa ní ìjọ mọ̀ pé mi ní ìyá kí ni Umaru ṣe mú eléri ikú ni Umaru èpè yìí pọ̀ àná ẹgbẹ́sẹ̀ tó máa kò ní dáa fún Umaru kí ló dé èyí ẹgbẹ́sẹ̀ pè máa Umaru kámẹ́rà ìyá ni tọ́fà ní pé tẹ́wọ́ olórí wa ni àmọ́ ebi ń pa àwọn ará ní ọ̀hún ìyá sì ń gbé lóko lẹ́yìn ara ní àwọn ọ̀gbádùn Umaru wa ni ok ara ní ní wọ́n ní Umaru wa lọlé ọwọ́ apá àwọn ọmọọṣẹ́ rẹ̀ ọwọ́ apá àwọn aláṣẹ pé yá onírànà oúnjẹ kójọ fún wọn akójọ
ọwá fi ẹ̀yìn ara rẹ̀ ọwá fi ruwádọ̀ ya pé ya ẹ̀dá pẹ̀ máa ṣàdúrà fún mọ́rù ní o ẹ máa ṣàdúrà fún mọ́rù ní o ẹ̀yin olórí wa ta ló ṣe rí ẹnu yìí ta ló ṣe rí ẹ̀ dáìlà mo wí lẹ́ẹ̀kan mo ní gbogbo ẹni bá wà nípò kó lẹ́yìn tẹ́ máa jẹ chairman ẹgbẹ́ àdúgbò ni tẹ́ máa jẹ kánsílọ̀ àwọn chairman ẹgbẹ́ àdúgbò chairman ẹgbẹ́ ẹnu ilé ọlọ́mọ ilé wọ́n fi ọjà alága bẹ̀ ó lè tara rẹ̀ wọ́n náà ó lè tara alága ẹgbẹ́ ọmọ ilé àwọn ọ̀rẹ́ olórí ọ̀dọ́ olórí gbogbo ẹ̀ ó lè tara rẹ̀ wọ́n náà pọ̀ bá rìn bọ́lọ̀ ti náà rìn. Umar ibn Abdulaziz radiyallahu anhu ẹ máa wọ́n rẹ́ o ìwà máa wá mọ́sálásí aṣọ rẹ̀ ti wá ya aṣọ kan iná wà Umar ibn Abdulaziz nígbà tó náà wà pírẹsidẹ́ntì aṣọ rẹ̀ ti wá ya léjì kàbáyì ìwọ̀n máa wá rán ìmọ̀ rán tó bá tún yà ó tún rán bá tún yà ó tún rán gbogbo àwọn àyàn wọn ń pariwo pé ọ̀gá ẹ̀ ń dójú tì wá púpọ̀ ẹ̀ ń pọ̀n àwọn yìí ti bàjẹ́ ilé ìjúnu gẹ̀rà mi ó ní lówó ni ẹ̀ lówó dáwà lórí ìjọba àdúgbò wà mọ owó tí ń bẹ ní àpò ìjọba yìí bẹ̀tùl mal ẹ lè mú bẹ kí ló lè mú bẹ ọ̀fẹ́ tí ń wọ nánu àgbákò lọ́fẹ́ tí ń wọ níjọ́ táwọn àwọn aráàlú wa bọ́hùn sí Umaru ibn Abdulaziz níjọ́ wọ́n bọ́hùn sí tányányá ọ̀wá ìwà mọ́sálásí lásùbà ọ̀rá ìwá kírun àsùbà fún wọn ọ̀rá ìwá kírun àsùbà ọwá ní kí wọ́n máa bá ń lọ wọ́n wá bí pé ìwọ ọ̀gá wa kí ló dé tẹ̀ wọ́n mọ́sálásí lásùbà lónìí ó ní èdè ìbí wá tí ò sí tí ò jẹ wá ní wípé aṣọ tí mo máa ń wò wá ọ̀kan tẹ́ ẹ mọ̀ mímọ̀ nì bí n bá ti fẹ́ sùn èmi á máa bọ̀ torí pé àyè bá a mọ̀ mo lè dà sára kí nǹkan ọmọkùnrin ọ̀nà sálà lára mi. bọ́bá àti dada sọ dandan ní kí n fọ́ mo wá gbàgbé sùn lọ ọmọ fásọ ń sùn kí n sì lé mi mà ẹ̀wọ̀n dídí gọ́ pírẹsidẹ̀ntì gbogbo àgbára ayé gbà náà pírẹsidẹ̀ntì gbogbo ayé ó ní mo gbàgbé sùn lọ aṣọ náà mo fi sùn mo wá lálàá lójú oorun mo dà sára nígbà mo wá jí lóru náà mo wá tara ṣàṣà mo sáré fọṣọ náà mo yẹn àmọ́ gbà bí mo ti gbìyànjú tó tí mo dààmú tó kásọ yóò gbẹ kásùbà ò tó kí n wá kírun fún yín aṣọ yóò gbẹ aṣọ yóò gbẹ kàkà kọ́ gbẹ ń tutù sí ni ó ní nítorí eléyìí mo fi wá ní ọgbọ́ tí mo wá wọṣọ tútù lọ mọ́sálásí tó mi ọmọ akára mi pé àfẹ́ ẹ̀tọ́ lé ni ó ní lóye ìyọ̀dá kẹ́ ẹ máa bá wọn so gbogbo àwọn yòókù àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n káwọ́ lérí wọ́n ní yé àwọn bá wọn odidi president gbogbo àgbálá yìí ìyàwó wọn jẹ ìyá sóúnjẹ kò wá lè mú nínú owó gbogbo ìlú kó mú mẹ àwọn sàbí àdájọ náà àwọn ìṣerú ẹ ẹjẹ àgbèrè wa gómìnà wo ló lè náwó ẹ sẹ́nitọ̀ wo ló lè náwó rẹ rẹ́pù wo ló lè náwó ẹ àbá òkú àbá yìí kánsìlọ̀ wo ló lè náwó ẹrú rẹ. Ọ̀wá ni láti ìgbà tí mo ti dérí ipò tí mo fi fẹ́ lọ́dún mẹ́rin mi parí báyìí sálárì mi náà ní ná. Àfáà yìí ọ̀wá ni ẹni bá dẹ́rù èrò kọjá ní kọ́ wáyé fún wa tẹ́ ń pariwo pé àmà yín sí àwa náà ni àtàrà ọ̀tún àtàrà òsì àlùalọ́ olóńgbò ń tàjẹ̀ làwọn ẹ wá lè mọ̀ pé wà láyé ẹ̀ ní mo jẹ ẹ wá jáde òdodo ọ̀rọ̀ fún yín gbogbo ẹ̀yin olórí wa lápapọ̀ ẹni bá ná one naira ṣoṣo tó bá mú nínú owó Nàìjíríà àbúmúnú Kwara ọwọ́ fi kún owó rẹ̀ láyé rẹ̀ sálárì rẹ̀ wallahi yóò jẹ ìyá rẹ̀ yóò jẹ ìyá rẹ̀ tí ẹ bá ti sọ sálárì kan fún ọ òdodo lẹgbọ́n pẹ̀sálárì rẹ̀ nu tí wọ́n fún ọ gbogbo tí náà ìsálárì mi ni òun lè ná fún rárá mi tọ́ bá fún àwọn fámìlì rẹ̀ èmi lẹ́jọ́ mà tọ́ bá ti gbogbo olúbá ti parọ́ pọ̀ pé a fún ọ èyí tó lè nánu afọ́ àmúmi nìjà lọlé. wọ́n kẹ́ ìfà ẹ̀fúnṣù ìmọ̀lú mẹ́rin.
منصب على bàbá wa gómìnà Abdulrahman AbdulRazaq abẹ́kẹ́ ṣàṣeyọrí lórí ipò tẹ́ wá ní àwọn fẹ́ máa gbà yín mọ̀nà báyìí. من القول والفعل جميل يقوم máa bọ̀ wá fún àwọn mẹ́rin. أجيبك يا على عين منصبي àwọn tẹ̀lé bọ́ mẹ́rin bá ń lọ síbi ìtàkùrúsù. يفوز أخي بالصدق سرا وجارة. gómìnà wọn ní Kwara Alhaji Abdulrahman AbdulRazaq ìjọ jẹ́rìí ìjọba ṣe òun ni pé tàfúsù àkíbi ìsìnìkì òdodo dọwọ́ yín. سرا وجارة. ní kọ̀rọ̀ àti ní gbangba ẹ lódodo. فليس رئيسا ما يخون ويكذب. wọ́n ní balẹ̀ ìsàrọ̀ ìsà máa ń yà kúrò wáyà kìdìbò. فليس رئيسا ما يخون ويكذب. فليس رئيسا ما يخون ويكذب. ó ní lẹ́yìn ìsàrọ̀ ìsà ó ní kìí sọ lórí gidi ni máa ń yà kúrò wáyà kìdìbò ẹni máa ń jà bá àwọn ọmọdú rẹ̀. mo fojú mi rí báyìí ni tí Alhaji Abdulrahman mi ìmá lè bí ìmárú iléèwé tí wọ́n lọ o iléèwé ohun gbogbo àwọn àbẹ́sọ̀ rẹ̀ ti já báyìí báyìí náà rí wọn wá agbádá wọn wọ̀ gbọ́dọ̀ pé búlù gan agbádá wọn ní gómìnà wa tòní tí gbogbo iléèwé wọn ti bàjẹ́ báyìí wọ́n wá ń wò wọ́n wá ń sọ pé pẹ̀lú ògbólọ́ ní bá ti débẹ̀ yóò ṣe o ẹ má gbàgbé bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ o. وبالصبر للمكر والجهد والتقى. gómìnà wa ní Kwara tuntun wọ́n fi sọ́bùrì nínú màkìrú yìí bẹ́ẹ̀ bá fẹ́ rù ú là lórí òṣèlú tẹ́fẹ́sẹ̀ yìí àfi kẹ́ fi sùúrù kun àbámọ́mìnì ẹ máa rí ntọ́kàn yín kọ̀ gómìnà wa o ẹ sì máa rí ntí ọ̀dà ẹ wá tún tẹ̀ ń sọ tuntun fún yín àwọn tó jẹ́ pátì yín àtàwọn tí èsè pátì yín lọ́jọ́ yín báyìí bẹ́ẹ̀ bá jẹ́nu Ọlọ́run wọ́n ti dọ̀kan náà. وبالصبر للمكر والجهد والتقى. ọmọ mẹ́rin lágbájá PDP ni ní ta fi ba Nàìjíríà jẹ́nu lágbájá PDP ni nígbà wá ti débẹ̀ náà yìí APC làwọn àwa láti wọlé táàbí parí kò ní gbádùn ẹ máa kó nira bá wọn ni ẹ fẹ́rẹ́dẹ́ nù bàbá ti dìbò tán kò sí ti ń jẹ́ PDP mọ́ kò sí APC mọ́ kò sí kíní kan sí PN mọ́ gbogbo wa ti jọ dìkan náà ntẹ́ bá ṣe fáwọn ẹgbẹ́ yín lẹ́sẹ̀ fáwọn náà ó tún wá bàjẹ́ débi wípé àwọn olóṣèlú wa tòní àwọn tó tún wá jọ jẹ́gbẹ́ kan wọ́n tún wá hàn àwọn léèmọ̀ pé wọ́n mọ̀ lágbájá àwọn ni wọ́n súnmọ́ lágbájá àwọn tó bá súnmọ́ gọ́fúnà àwọn ni wọ́n mọ̀ gbádùn àwọn yòókù táwọn súnmọ́ ẹni tó súnmọ́ gọ́fúnà òun náà ò súnmọ́ ẹni gọ́fúnà lágbájá tó súnmọ́ gọ́fúnà ló súnmọ́ lọ níbà bẹ́ẹ̀ kọ́ o gbogbo wa ló wà lọ́rùn yín ni ẹ máa wá gbọ́ tán kàn yín kọ́ والجهد. àbá mọ́mìnì ẹ máa gbọ́ tí ọ̀dà ẹ wá gbé mara ni wọ́n fara ní ànábì gbé mara lọ́jà ànábì òru la o bẹ́ẹ̀ bá ṣe sùúrù ẹ sọ kalẹ̀ sébùtì ayọ̀. والجهد والتقى. gómìnà wọn ní Kwara wàlíjúùdì ọ̀dọ̀ yìí ẹ máa tọrẹ ẹ máa láwọn ẹ máa láwọn o gbogbo ayé nírò yìí wọn lè ti lówó tẹ́lẹ̀ kẹ́tọ́ di gómìnà fún wa bí i ti ń sọ̀rọ̀ yìí èmi àti ìrí gómìnà wa rí báyìí nílẹ̀ ilẹ̀ báyìí ìrí wọn rí báyìí àmọ́ mo rí wọn ní fọ́tò débi tí wà ní ọdọ́dọ̀ rẹ ni pé wọn ni máa tọrẹ kó lẹ́nu rẹ ti wá dùn pé máa tọrẹ àbá máa fún lẹ́nu ọdún ní ẹbí àti ìrọ̀ àrí. àbá ẹ máa tọrẹ o àbá mọ́mìnì bẹ́ẹ̀ bá rẹ̀ ní tí ọ̀gbà tí òun gẹ́ni máa sí dára sí jù bí lágbájá ń sọ̀rọ̀ wà láì dáa ẹ wò sùn fún ẹran mọ́kà lágbájá ń robi sí wa ẹ wò sùn ẹran mọ́tò fún lápò ara yín ẹ kọ́lé fún ìjọjà rí ìjọba sẹ́nu àti bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá mọ̀ nsó. وزورا على أمر تروم وتجلب. gómìnà wa ní Kwara àti gbogbo ẹ̀yọ́ nípò inú tí ó jẹ́ ìjọba ṣe wàsúrọ̀ àlá amúrí tàrún wàtàjìlìbò wàsúrọ̀ àlá amúrí tàrún wàtàjìlìbò. وزورا على أمر تروم وتجلب.
ìjọba ṣe ní ṣúrọ̀ ẹ má ṣe mara. على أمر تروم وتجلب. ẹ má gba mara. ẹ má máa dá sí pé àìsí má ti pàṣẹ náà ni lóòótọ́ àṣẹ ń bẹ lẹ́nu yín tòótọ́ abẹ́ má gba mara. èyí tó dáa. ìmọ̀ràn tó wá tẹ̀lé òtó oníwí ọba omi ni ìmọ̀ràn tó dáa ẹ bá tún jẹ́ sọ fún yín gọ́ọ̀nà wa tuntun Alhaji Abdulrahman gbogbo bí ẹ bá ní wọn lọ lè tún ṣe tẹ́ ẹ bá náwó dáadáa síbẹ̀ ẹ máa lọ lè bẹ̀bẹ̀ wò ẹ ṣiṣẹ́ tọ̀ ní kí wọ́n sọ̀nà báyìí ni wọ́n wá fọkàn tán wọn ọbẹ̀ èèyàn ọwọ́ ẹgbẹ́ kọ́ńtrátì fún yàn kọ́ sọ́nà yọ́màlẹ̀ kọ́lé sẹ́yìn ìlú ni láàrin rí ni ẹni tí wọ́n gbọ́nà fún pé lọ lè sọ́nà báyìí tí ó sì lọ̀nà àdúgbò tí wọ́n ìṣòro lè ṣe pé mo gbé wálé wa ni ẹ máa ṣe mara bẹ́ẹ̀ bá ti wá sí mara tẹ́ bá ti wá jà tẹ́ bá ti jẹ́wọ́ lù pé ọ̀dà sẹ ẹ̀mẹ́ bá pa àṣẹ kọ́ náwó síbi kan káàtùbì kan sí ẹ máa wádìí wọn ò pé tí wọ́n ṣe. wọ́n ní ìmọ̀lú ní àlàmà sábàwọ̀. gómìnà ní Kwara àwọn ní ìmọ̀lú mi ẹni ẹ bá gbọ́ pé wọ́n ṣe jàmbá fún ẹ bá gbọ́ pé wọ́n jàmbá yàn ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ má kún àpòsí lọ́wọ́ ń bọ̀ ẹ má ràn àpòsí lọ́wọ́ lágbájá pààyàn lọ́wọ́ kan lè pàṣẹ pàwọn náà lágbájá lè ṣe ọ̀dà ẹ pàṣẹ kí wọ́n fìyà jẹ lọ́wọ́ kan náà ẹ má kún àpòsí lọ́wọ́ Ànábì Muhammad Yorùbá Ànábì dáadáa ni Ànábì ò kún àpòsí lọ́wọ́ mo ti sọ fún yín láyé yìí Fatimatu al-Makhzumiyya nínú àwọn ìdílé tí wọ́n lọ́lá nílùú Mẹ́kà ní Makhzumi wà ọmọ yìí wá dáràn ọjàlè Fatima ọmọ olówó ni ọmọ ọlọ́lá ni nínú Mẹ́kà ọwọ́ lọ lè jalè nígbàtí ó jalè náà ó lé rẹ̀ wọ́n wá wọn tó gbé wọ́n ó ṣe déédéé kí wọ́n gé lọ́wọ́ ó ṣe déédéé wọ́n gé ọwọ́ rẹ̀ àwọn ará àdúgbò àwọn ará ilé wọn àwọn ará wọn wá wẹ́ni tí wọ́n lọ lè bá ànábì pé ànábì dámọ̀ ẹ bá bí ànábì kọ́ máa gé ọwọ́ rẹ̀ ọmọ yìí ṣèṣì ni nígbà wọn ẹni tí wọ́n lọ lè bá tí wọ́n rí kó súnmọ́ ànábì jù nínú àwọn ará wọn jù òun ni Osama bunu Zaid Osama bunu Zaid òun ni wọ́n lọ lè bá pé dákun bá bí ànábì Fatima tó ṣe ń tí ọ̀dà yìí kánábì ọfojú fò kọ́ máa gé lọ́wọ́ tó sì jalè Ànábì ni èmi kì í ran àbòsí lọ́wọ́ Ànábì wa dájú kọ Usama Ànábì ni abihatin min hududillahi tashfa'u ya Usama ẹni ṣe tí ọ̀dà wọ́n wá sí bẹ̀rẹ̀ ó bá níbẹ̀ kò lè rí bẹ̀ ìpọ̀ bí wọ́n bá rò bẹ́ẹ̀ mi ò lè ṣe bẹ́ẹ̀ Ànábì wa ni wallahi fa walladhi nafsi biyadihi Ànábì ni mo fi ẹni tẹ́mẹ̀ mi ń bẹ lọ́dún mo fi búra fún yín law anna Fatimata binta rasulillahi sarqat laqata'tu yadaha ẹ̀ sì yóò bá Ànábì ni ká ní Fatima ọmọ mi ló bá jalè bí Fatima ìfìjà lónìí kí ọ̀rẹ́ náà ni gọ́fìnà wa ẹ máa ń rà bòsí lọ́wọ́ o. wà á fún wẹ́ẹ́ ní ìjẹ́ ní ìdálá fún ẹ̀yà tí ó bọ̀. ọmọkùnrin mọ́ mẹ́rin bákan náà nínú tátàn onídìí lọ́wọ́ yín wà á fún wẹ́ẹ́ tẹ́gìdì ìjọba ṣe òun ni àwọn fún wẹ́ẹ́ ní ìjà ní. àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ àìmọ́ọ́mọ́ ẹ mójúkò fún wọn o bẹ́ẹ̀ ti wọlé yìí ẹ má di ẹnì kankan sínú mọ́ nígbà tẹ́ ń kápẹ́ lọ́wọ́ á rí àwọn kan tí wọ́n mọ̀ wá sọ tí ọ̀dá nípa yín nílé iṣẹ́ rédíò á rí àwọn tí wọ́n mọ̀ sọ tí ọ̀dá nípa yín ní gbogbo àyè kiri. àwọn alámọ̀kà wọn dàgbọ́n láti pàápàá jùlọ àwọn fámìlì rẹ̀ níjọ́ tó padà níjọba gbà Ànábì wa kọ́ wọn síwájú báyìí Ànábì lẹ́yìn rẹ̀ èyí tẹ́ lé mi kó lu bàbá mi ẹ̀jẹ̀ rí Mákà gbé Mákà mọ̀jú wá gbà yìí o kí lẹ́rìí kọ́ yẹ kí n ṣe fún yín gbogbo wọn ni àyèyàn rẹ̀ ní ọ̀ alápọ̀lẹ́ ni ọ́ ẹni àbọ̀wọ̀ ní ọ́ kódà àwọn tó bí ẹni àbọ̀wọ̀ ní ọ́ kò sí tó ṣe àmọ́dàkùn ṣàánú wa Ànábì wa rí bẹ́ẹ̀ ìdí àbú wa ń túnmọ̀ tó la ká Ànábì ni ẹ máa lọ ẹ̀ jìyà mọ́ ẹ̀ sì yóò bá Ànábì ẹ̀ gbọ́ rí ni Ànábì lójú ogun kẹfẹ́ rí sì fi dẹ̀ Ànábì wa jagun ti sú Ànábì ọ̀pàyàn rí o má ti gbọ́ o Ànábì lójú ogun tòótọ́ àmọ́ Ànábì ọ̀pá èèyàn rí lójú ogun kọ́nà Ànábì pààyàn lójú ogun kọ̀ pààyàn rí ọmọ ìdá Ànábì wá fi jà lójú ogun ọwọ́ adébì kan wá fi kọ́ igi báyìí ọwọ́ rẹ̀ jú ibi títí ń rẹ̀ jú lọ́wọ́ ní kèbèrè kan ti dé ọba rẹ̀ ìdáhùn ọwọ́ jí Ànábì pẹ́pẹ́pẹ́ dídé Ànábì adìde ó ní tọ́ ọdí kó sọ́wọ́ lónìí ọwọ́ gbéra lókè ọfẹ́ sáà Ànábì
ó ní talent tó fẹ́ gbà lọ́wọ́ mi àníbi ni mo lẹ́ni tí ó gbà mí lọ́wọ́ rẹ̀ ẹ pariwo Ọlọ́run jẹ́ máa àníbi ni mo lẹ́ni tí ó gbà ó ní talent náà ó ní Allah Ọlọ́run ó gbà mí lọ́wọ́ rẹ̀ wọ́n ní kèbèrè ìwà ọwọ́ amú ìdá náà ọwọ́ gbé sókè ọgbọ́n lókè Ọlọ́run ní ìwọ màláíkà àánú àwọ Ọlọ́run ọba ẹ̀mí tí ń bẹ níbi ọwọ́ tọwọ́ fi ń lò òkè tí fi ń lọlẹ̀ Ọlọ́run ní kan kú ọwọ́ gbé ọwọ́ rẹ̀ kan tó ma ọwọ́ dúró yìí ibi ó ti ẹ̀ẹ̀mọ̀dé ẹni tí wọ́n kán níbi lọ́wọ́ bí ó ti ṣe kárí máa yíwá fi kárí máa kò ní lè rí kákò má ibi ó ti yàwọ́ gàràrà ibẹ̀ ni ìdá ti bọ́ àníbi wa mú ìdá àníbi ẹni tó bọ́kọ̀ bá ti lọ́la bóyá báyé bá ti lọ́la ṣe sọ́ọ̀kù wọ́n ọ̀sọ́ fún mi ní ẹ̀kan pé ta ni ó gbà mí lọ́wọ́ rẹ̀ mọ́ lọ́lọ́ ni èmi náà wà á gbọ́ náà lọ́rọ̀ ta ni ó gbà ọ́ náà lọ́wọ́ tèmi náà ni ta ni ó gbà ọ́ lọ́wọ́ mi ó ní àádákù foríjì òun àníbi ni bá rí bẹ́ẹ̀ yín foríjì òun àníbi ni bá rí bẹ́ẹ̀ yín foríjì òun àmọ́ má jẹ́ mọ́ ni pé lẹ́yìn tó ní báwọn àmọ́ ní fìkì bá tún láwọn lójú ogun báwọn kèkèrè bá tún lójú ogun ìpín ìgbọ́ tó já pẹ́tẹ̀rẹ̀ ń bẹ̀ mọ́ o ọwọ́ ni ayé òun nìkan ṣe pọ̀ gan mo gbà fọlọ́n bí aṣáájú Allah ilaha illallah wa anna Muhammadar rasulullah ọgbà ìsìlámù mi bàbá wa gómìnà wa tuntun àfáà mọ́mìnì gómìnà wa tuntun bẹ́ẹ̀ bá mójú kù fáwọn tí wọ́n bá ṣe àìdá fún yín wọ́n padà dọ́mọ lẹ́yìn yín ni o. wọ́n fún wí àníyíjá ní ìdálẹ́ àrùn ẹ̀yẹ tìǹbù. wọ́n sọ ọba yìí. wọ́n yìí kì í bá lè ha kẹ́ iná sí àti àìwá. gómìnà wa tuntun nínú àwọn kéwù tá à ń tọ́ fún yín ìmọ̀ra wa. wọ́n yìí kì í bá lè ha kẹ́. bẹ́ẹ̀ bá ara àǹfààní tí wàá ti fún yín tẹ́ bá ẹnìkan ò lè mọ́ tán ẹni gbọ́ èèyàn kan ò lè máa ń tán gbá ní ẹnìkan wá máa wù yẹn níwà kò lè rí bẹ́ẹ̀ ó níbi tí kálukú ó kù sí kódà fún wà sí níbi ó kù sí ibi ẹ bá wá kù sí rárá àwọn tó bá wá sí wà sí fún yín bí ẹ mẹ́sì báwọn mọ́ ìtẹ́sí náà wọ̀ dá o ẹ mẹ́ torí ẹ̀kẹ́ ni wọ́n ti wọ́n mọ́lé o èyí ni ẹ máa rẹ́dí àti gbọ́ wà sí o Umaru gbọ́nà kàtọ́ bí ọ̀sẹ̀ fún Umaru ṣe tí ọ̀dá ẹnìkan wá sọ fún lójú àwọn èèyàn pé Umaru ò ṣe tí ọ̀dá báwọn ẹnìkan wá gbọ́ àjòkó wa gbọ́nà wọn sọ fún gara kókò sí ọkùnrin tí ọ̀dá Umaru wa ń bẹ ẹni tí ń gbìjà rẹ̀ ní wọ́n ń bá pé láyéláyé ẹ̀ ọ̀gbọ́ ẹ̀kún náà rẹ̀ wò má mo ṣe tí ọ̀dá yín wọ́n ń sọ fún mi pé mo ṣe tí ọ̀dá ọwọ́ á fẹ́ máa bìjà mi láyéláyé rẹ̀ ọ̀gbọ́ ẹ̀kún náà rẹ̀ wò má Umaru ní bí o bá sọ láwọn tí wọ́n mọ̀ sọ fún wa pa ṣe tí ọ̀dá á ti bàjẹ́ jù báyìí lọ lọ́dún àwọn bẹ́ẹ̀ bá ara wọn tí wọ́n máa pè é sákìyèsí ẹ máa gbà o ẹ máa gbà o ẹ máa gbà o. bí kì í má ti dá máa lè hó bí màá sá bíbù. abẹ́yẹ̀ ọ̀bọ̀ tẹ́yìn ló ṣe wá sí fún àwọn olóṣèlú tẹ́yìn ṣe wá sí fún àwọn alágbára ẹ̀yin ní ẹ̀fìlà káyìí ṣe wá sí náà. ẹ̀fìlà káyìí ṣe èsì bẹ́ẹ̀ máa bú wọn ẹ máa yẹ̀yẹ́ wọn jáde bá wọn fún àwọn ọmọ ènìyàn lásìkò ẹ máa yẹ̀yẹ́ wọn bẹ́ẹ̀ kọ́ o ọlọ́mọsá ṣàánú wa o ẹ̀ ṣe àmín dáadáa èyí tá ara wọlé yẹlọ dákun mọ́sá àjọ já síbi dáadáa fún wa bẹ́ẹ̀ bá wá tẹ̀lé àwọn tá a wí tẹ gbé àdéhùn tẹ ṣe ẹ láàánú àwọn àgbàlagbà àwọn arúgbó ẹ ṣàánú àwọn opó ẹ ṣàánú àwọn ọmọ òrukàn ẹ ṣe gbogbo dáadáa tẹ ẹ ṣàdéhùn kalẹ̀ nígbà àwọn gangan lẹ́wọ̀n a máa dásà pé ọtọ́ pẹ́ ọlọ́run dàpọ̀ jẹ́ ọtọ́ pẹ́ o kálukú ẹja tó kásá àdúrà ká máa lọlé. ẹni bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. àmín ẹjẹ àmín. bàbá wa gbàjíbó wọn ní ibi ọ̀rọ̀ wa kù sí ọlọ́mọsàbà tún bẹ̀ sí ẹ̀sẹ̀ àmín wọn dáadáa ẹni yá dhal jalali wal ikram. dhal jalali wal ikram. ọmọ lọlé o bàbá yìí náà wí bẹ́ẹ̀ ẹni yá dhal jalali wal ikram. dhal jalali wal ikram. dákun bàbá rẹ̀ jájọ sàdúrà o òní ni Àlàmísì mọ́júmọ́jọ́ Jímọ̀ tá ló gbẹ̀yìn nínú oṣù Rọ́jà ọdún dọdún mi àyájọ́ jẹ́ ta mọ́júmọ́ àná òun ni Isra wal Mi'raj tánàbí lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́dẹ gba ìwọ̀n wa tánàbí rí ọlọ́run tọ́lọ́ náà rí òun náà sẹ́ni kú nọ́ọ̀sẹ̀ táwa yóò sẹ̀ lálùbáríkà wá tẹ́wọ́ kọ sàdúà bá a ti ń pariwo yìí ká máa bá olóṣèlú ká bá a sọ̀rẹ́ kò ní àlà o kò ní àlà o láàmú ẹnbẹ lọ bí ọlọ́run gbogbo ẹni ó gbé síbẹ̀ tí ó da fáwọn lásìkò rẹ̀ lọ́ba gbé síbẹ̀
ọlọ́wọ́ ẹni Allah abọ́lágbólóhùn táwọn ìyá fi kì ọ́ àsìkò Alhaji AbdulRahman AbdulRazaq ọlọ́dà mọ́sàdé ọ̀sán wá sí dáadáa ìjọba wọn ọlọ́mọdé owó ọlọ́mọba wa jámánà wọn olúwa bá fún wọn ní àṣeyọrí ṣe ọlọ́dàkùn má pa tálíkà má pa wá lẹ́kún látara wọn o ṣe àmìnà dáadáa àwọn àfáà wa tí wọ́n ń bẹ lọ́hùn fún wọn ọlọ́run má pa wá lẹ́kún látara wọn o àwa náà ọlọ́dàkùn gbogbo tí ń jẹ́ ìran oríire lọ́jọ́ parí sára tiwa náà ẹni yá Dhal Jalali wal Ikram ó ní bẹ́ẹ̀ tata wí o méje láwìí. يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام مرة أبي أدي مفا كالقوة دنيا أبا كمال الدين وواكي أواخر سورة الحشر بلا جاك باتي في الوالدين كالقوة دنيا káfọ́ ọmọ ké fún wa dákùn bá wa ké ọlọ́wọ́ wọlé abáfọwọ́ ti ké wọlé ayé ìgbà tí alájà gbà á pàṣẹ pé wọ́n kérú ẹ̀ lọ́dọ̀ sí gbàdúrà wọn ọlọ́run gbogbo àníyàn tiwa náà tá a bá dà lálẹ́ yìí lọ́mọ́sà bá gbà ó ó lè yí tàbá láti tọrọ táàtù máa tọrọ tábà tún délé ọlọ́mọ́sà bá gbà á gbogbo àwọn tí wọn lálàáfíà bá fún wọn lálàáfíà pẹ̀lú àtòrí ìyàwó oníṣù àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olúwa gbogbo àwọn náà jùlọ adáàbò rẹ̀ fún wọn má dààmú wa o wala amina gbogbo abiyama ayé ọlọmọdé àkóso fún ọmọ àbá ẹ má bá wa kí gbogbo àwọn aláàánú wa má kájú àwọn ọlọkùnrin ara wọn o wala amina awakhiru suratul ashri wallahu la ilaha illa huwa bismillahir rahmanir rahim ọlọ́dà kò jọ ṣe bẹ́ẹ̀ o gbogbo ẹ̀jẹ̀ máa wà tẹ́ dókòó lọ́la lọ́wọ́ ọlọ́ba àgbàgbà yẹn o gbogbo àwọn afọ aládùúgbò ọlọ́mọdé ojú ti yẹn o alimul ghaibi والشهادة ìlú Ìlọrin ọlọ́mọdé ọdọ ẹrú alimaniku ọlọ́run járí wa pé alikudu àgbèdè sí wa ọlọ́kùnrin lóbìnrin lọ́mẹ́gẹ́ lágbàlagbà alimọ́ fún mi ní jìnnà níwájú lẹ́yìn alimọ́ mi ọlọ́run dédé sí wa pọ̀ sánú wa o gbàdúrà wa o ọlọ́jà sàṣẹ́jú àmín Alubarika Imoran and Hajj service fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé iléeṣẹ́ wo la máa bá lọ. Barikatul Barakati lil hajj wal umrah iléeṣẹ́ àlùbáríkà hajj and umrah services ni wọ́n ń ké sí gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe tán láti rin ìrìn àjò mímọ́ lọ sí Mẹ́kà umrah lẹ́yìn fẹ́ lọ ni àbí hajj lẹ́yìn fẹ́ dé tètè máa bọ̀ ní iléeṣẹ́ àlùbáríkà gbogbo ohun tí ń mú ìrìn àjò rọrùn láti ilẹ̀ yìí títí dọ̀hùn gbogbo ẹ̀ ti wà nínú ètò ilé gbígbé ni ziyara nílé lọ ni kódà àwọn àlùfáà tí wọ́n kájú ẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́ àdéhùn ló jẹ wọ́n lógún tí ẹ̀yin náà bá ti mú àdéhùn yìí ṣe lílórí àbọ̀rẹ́ ni yóò já sí àwọn tí wọ́n ti bá wọn lọ rí ni wọ́n ròyìn fáwọn tí ò tí ì bá wọn lọ wípé tẹ́ ẹ bá wọn lọ ìrọ̀rùn ló máa já sí títí darapọ̀ mọ́ àlùbáríkà hajj and umrah services installment payment is allowed iléeṣẹ́ àlùbáríkà wà ní number 11B Amadu close Maikan bus stop Ẹgbẹ́dá Lagos tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08170859436 àti 08160227742 àti 08021023090 àlùbáríkà ìwọ là ń bá lọ o.